أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم síwájú kí n tó wí tí mo fẹ́ wí gbogbo ẹni tó bá mẹ́rin náà yí padà ẹ jẹ́ àjọ wígbóná yìí káfí kí ìkàlẹ̀ bàbá wa sọ́sà kan fi pé ọlọ́run bá wà sọ ṣé ó ṣàkọ́bí àwọn ọmọ wọn ká máa máa nira. Ọlọ́run bá wà sọ ṣé ó ṣàkọ́bí àwọn ọmọ wọn ká máa máa nira. Ọlọ́run bá wà sọ ṣé ó ṣàkọ́bí. Ọlọ́run bá wà sọ ṣé ó ṣàkọ́bí bàdírì. Àwọn ọmọ wọn ká máa máa nira. Ọlọ́run bá wà sọ ṣé ó ṣàkọ́bí. Àwọn ọmọ wọn ká máa máa nira. Ṣé ó ṣàkọ́bí bàbá ní Mùsìn. Ṣé ó ṣàkọ́bí bàbá ní Mùsìn. Ọlọ́run bá wà sọ bàbá àléfà. Àwọn ọmọ wọn ká máa máa nira. Ọlọ́run bá wà sọ ṣé ó ṣàkọ́bí. Àwọn ọmọ ká máa máa nira. kó máa lọ Ọlọ́run Ṣéhù Tàòfíìkì ọmọ sani wọn Alájà Múlíkàtù ọmọ sani wọn Alájà Tàòfíìkì ọmọ sani wọn Ájì Tàòfíìkì ọmọ sani wọn Alájà Àmínà kì í sọmọ lásán ọmọ gidi Alájà Àmínà. Ọlọ́run bá wà sọ Ṣéhù Ṣàkọ́bí. Àwọn ọmọ wọn kan máa máa nira. Ọlọ́run bá wà sọ Ṣéhù Ṣàkọ́bí. Àwọn ọmọ wọn ká máa máa nira. Yá máa ń ba alifadili wàlí ìmáàní mùrìtábàtà hùn. Tàbá ń sọlá, tàbá ń sọ pé yẹn ṣoríire nínú ayé. Ànábì wa Muhammadu olóríire ni. Ànábì Sàkáríyà nígbà tó fẹ́ ròyìn àwọn ọmọ tó fẹ́ tọrọ Ọlọ́run ọmọ níwájú Ọlọ́run àbùlí mina sọ́ọ̀lì iná ọmọ rìnnà fún mi. Gbogbo àwọn ànábì Ọlọ́run ní pátápátá ni wọ́n tọrọ ọmọ rẹ̀ tọ́lọ́ sì gbàdúrà wọn. Bàbá Ṣéhù Ṣàkọ́bí Ànábì wa Ibrahim tọ́lọ́ fi ròyìn pé bàbá àgbàgbọ́ ọlọ́ni máa kánà Ibrahima Yahudi yahun wa Nasirani yahun walakinna anifahun musliman. Bàbá Ṣéhù Ṣàkọ́bí lamuyakum asidan wọn sí nílẹ̀ tí ń ṣe kéta orí ọmọ làkejì wàlámúyàkùn musirikan bẹ́ẹ̀ sì ni wọ́n sí nílẹ̀ tí ń ṣẹbọ kí wọ́n tó ṣoríire nínú ayé. Ọlọ́run bá wà sọ bàbá àléfà. Àwọn ọmọ wọn ká máa máa nira. Ọlọ́run bá wà sọ. Fi kàsánà wà fi kàlì ìsù kọ́ni nùsì máa. Nígbà tí mo wọnú ọgbà Dárúdáwà akálòlò ni mí, ayaya ni mí, mi ò lè sọ̀rọ̀. Bí bàbá Ṣéhù Ṣàkọ́bí bá ń sọ̀rọ̀ lénìí, bàbá ń ṣe fáàrí pé ọmọ Dárù ni wá, bàbá ń ṣe fáàrí bá a kéwú nílùú Ẹdẹ, tàbá yọ àlùbáríkà Ṣéhù Ṣàkọ́bí kúrò nínú tá a ké kò sí nǹkan kan mọ́. Ọlọ́run bá wa sọ Ṣéhù Ṣàkọ́bí. Àwọn ọmọ wọn ká máa máa nira. Ọlọ́run bá wa sọ Ṣéhù Ṣàkọ́bí. Tẹ̀bùkọ́lá náà ṣàmì àwọn tọ́báyé ní ẹ̀gá nínú ayé tàbá ti débi gíga. Wọ́n ní ìsànù fi ìsàrọ̀ fín tọ́báyé ń ṣe fàárí, èyàn ń fi mímọ̀ ṣe fàárí, èyàn ń fa àwọn ọmọ ṣe fàárí, èyàn ń fi gbajúmọ̀ ṣe fàárí. Bàbá Ṣéhù Ṣàkọ́bí ti gba wájú. Tẹ́bùkọ́lá náà ṣàmì àwọn wà dáàrú yẹ́sì kúrú mọ́ bẹ́yẹn bá ń ṣe fàárí.
kó ń jẹ́ àfáà nínú ayé tí ò wá ti rọ́mọ àwa ń sọ̀rọ̀ lójú bàbá Ṣàkọ̀fí ń sọ̀rọ̀ àwọn ọmọ kéwẹ́ náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbogbo àwọn àfáà tó ń bẹ nínú ayé lẹ́nìí tí wọ́n jẹ́ dáhìn tá a sì mọ̀ wọn ẹja wo gbogbo wọn ìjà rí nínú wọn kérin máa fọn kọ́mọ wọn náà tó wá máa fọn lójú ayé bàbá láti ń ṣe wáàsí lójú ayé bàbá làwọn ọmọ ti ń ṣe wáàsí lójú ayé bàbá láyé ti ń dára láti ń fi kéwú dára láwùjọ tẹ̀bùkọ́lá náà sàmì àhùn à ń bẹ̀ lọ fún yín ọlọ́njẹ́ máa bẹ̀ lọ lẹ́yìn tí ó máa ga wà dáàrú yẹ́sì kúrú mọ́ a sì ń bẹ̀ ọlọ́run pé bẹ́ẹ̀ bá wá pẹ́pẹ́pẹ́ nínú ẹ̀ kẹ́ra àwọn ọmọ fẹ̀yìn lẹ̀ fún ẹ ti wá ra àwọn ọmọ rẹ̀ fẹ̀yìn lẹ̀ fún abẹ́lọ́wọ́n àpadà sí ibú àpadà sí ìgbà ọlọ́mọjọ wọlé yín lálẹ́ ọlọ́run bá wa kẹ́ ẹ ọlọ́run bá wa kẹ́ ẹ ṣé àbá lè fa ọlọ́run bá wa kẹ́ ẹ bàbá ní Mùsìn ọlọ́run bá wa sọ bàbá lè fa ọlọ́run bá wa kẹ́ ẹ àrímí ìyàwó ọlọ́run bá wa sọ bàbá ní Mùsìn àwọn ọmọ wọn ká máma nìyà ọlọ́run. wọ́n lọ lọ́dọ̀ ayá múrítàdọ́ kíbùlàtẹ́yìnì ayá múrítàdọ́ yádìyà àdáríbi wà sáfárì tó bá fẹ́ lọ sí hajj àti ohun múra kíbùlàtẹ́yìnì ni ó bá lọ wà máa ń bí asmika yustahala alalikhatori lọ ìsù kíbùlàtẹ́yìnì ní ojáàjì kọ́dí sharufat ẹ̀yí bá dìrí ní padà àyà mustanadi bí kálímà ṣáàìrù wá dáná tí mi náà lè azari tẹ̀mùsí bá tẹ̀tìbá wúkàlì aláàkú àṣì àtún káànà máìkúlíkù fi àìlè ìkàmúsí dáhírùn sàlúlì àdísí ìzà lákọ̀ ìtàwù kọrùbàtì minali kulubil mahani sidiki wali fikiri amalita amaliwara bẹ́ẹ̀ kọ́ yẹn lọ sí ájì gbogbo wàhálà wọn ayé wọn náà ni wọ́n tẹ̀lé lọ síbẹ̀ àmọ́ amalita amaliwara wali adìlúra ìtẹ́tukùn latansani antoriki akiwa zọvari inkila mini adimi ramani fi aromi ilal muritado ilal muritado ilal muritado wala tari ali ujaju rayal abisefi kilahun bí a bá ti sàkóbá kó yẹn lọ sí àjì wàhálà tí wọ́n wá fẹ́ pọ̀ ìjà wọn tí wọ́n kó gan lọ wọ́n máa kẹ́ wọn lójú wọ́n máa kẹ́ wọn nímú wọ́n máa jù wọ́n báyìí ní ẹsẹ̀ inkila mi ni adimi ramani inkila mi ni mani adimu ramana fi aromi tamani tani sẹ́rú sí Mẹ́kà àti Mẹ́dínà tí ó fi gbogbo ara ṣiṣẹ́ tí ó dààmú bàbá tí Ṣàkọ̀fí ń bẹ nínú wọn nkìlá mi ní àdìmí ramani fi aromi kìlá múrítàdọ́ kìlá Ṣàkọ̀fí bìlá zakin wàlá azari tẹ̀lé aliujà jùráyàlì abizẹ̀lì kùlàhùn wàtẹ́sí àrùlẹ̀ ìlà sọ́ọ̀dìkà sáárì مسجد التبصر خيرا لا نفد له كالسيل يجري بلا من ولا قدر قربت بالعلم لا تجدب وإن قرت يا شيء مرتضى دمت الأولى علما للناس في كل درب ودين أزري صلى عليك إله الأرز ما طلعت شمس أقبل حج قصد أزري الله يكفي الله يسامي الله مرجعنا
بسهر آمين. ẹgbọ́n tóbi. Allahu akbar. Barakallahu fika. Ta ló tún kù? àsọrí fíṣọ́ ti ń lọ ní máa bọ̀ wá wí tẹnu ẹ kó tó mọ́. erin ń fọn bàbá wa Sàkọ́fí lè rin ọmọ wọn náà tún ń fọn bàbá wa Sàkọ́fí dẹ́ fà wálé bàbá wo ló kọ lọ́wọ́ àfi kémi náà fọ́n wájú àwọn náà wákàtí mo dá fún bàbá wa Sàkọ́fí òun náà tún ni màá dá tí ọ̀rọ̀ Kìblàtẹ́yìn ni wọnú wákà yẹn. Bàbá ní Mushin adúpẹ́ bàbá Sàkọ́fí ẹ ṣeun k'Olúwa má ṣe wá láláì moore. Sàkọ́fí ẹ ṣeun k'Olúwa má ṣe wá láláì. Bàbá ní Mushin adúpẹ́ bàbá Sàkọ́fí ẹ ṣeun k'Olúwa má ṣe wá láláì moore. Adúpẹ́ ṣe wọn jọ o k'Olúwa má ṣe wá láláì. Ẹ̀kọ́ wa ní mímọ̀ tó yanjú ẹ̀kọ́ wa lẹ́sìn tó yege k'Olúwa má ṣe wá láláì moore. Bàbá ní Mushin adúpẹ́ bàbá Sàkọ́fí ẹ ṣeun k'Olúwa má ṣe wá láláì. Ó yẹ bá yín bàndí yẹn padà. Alhamdulillahi ẹ bá wa dúpẹ́ àwo kábàámọ̀ pé Sàkọ́fí là fà wá. Alhamdulillahi ẹ bá wa dúpẹ́ àwo kábàámọ̀ pé Sàkọ́fí là fà wá. Alhamdulillahi ẹ bá wa dúpẹ́ àwo kábàámọ̀ pé Sàkọ́fí. Nana Fatima ṣóhun ní ìyá wọn ṣe wá rí mi yáwù ṣóhun ní bàbá wọn. Ilé Olúmọ̀fò nílùú Ẹdẹ ibẹ̀ ló ti bí bàbá wa Sàkọ́fí. Sheikhu Muhali Ali Ìwòwí àwọn ní àfà Sheikhu Sàkọ́fí. Sheikhu Yekini bàbá ní sọ̀bà o àwọn ní Shehu bàbá Sàkọ́fí. Ọlọ́run ṣoore tó pọ̀ fún bàbá wa Ọlọ́run ṣoore tó pọ̀ fún Sàkọ́fí. Nana Taofik ọmọ bàbá ni Sheikhu Taofiki Hafizu ni. Nana Amina tó bẹ̀ ní Canada Amira Kìbúlátẹ́yìn Travel Santos. Tó bá fẹ́ lọ ájì tó yanjú àbí ó fẹ́ lọ umura tó yanjú má bọ̀ ní Kìbúlátẹ́yìn Travel Santos. Nana Rahima ọmọ bàbá ni Nana Fatima tó bẹ̀ ní Canada Nana Fatiya ọmọ bàbá ni Sheikhu Zemuzemi Sharani Shehu ó sì bá pariwo Shehu ìkọríwó ẹ̀ dáadáa. Sheikhu Mujitaba Sheikhu Mujitaba o Sheikhu Mujitaba Sheikhul Ali kọ Sheikhul Ali
ni Nana Fatiya ọmọ bàbá ni Nana Mashiya tó bẹ́ẹ̀ ní Canada Nana Mahmuda ọmọ bàbá ni Sheikhu Jalaludini Alamadi Yekini Amadali Baba Sheikhu Khashifu Ali Gumati Sheikhu Muyidini Ali Bashari Sheikhu Izulahi ọmọ bàbá ni nínú oore tọ́lọ́hun tó ṣe fún bàbá wa Sheikhu Idrisu moríre mú bọ̀ àmìrà ò fìtìyà wa o nínú oore tó ga tọ́lọ́hun ṣe fún bàbá wa òun lè mi Sulaimana Alutifi àgbà ní Nàìjíríà alihamudulilayi ẹ bá wa dúpẹ́. Bá lọ tàbá bọ̀ tàbá wọn pé ta ni ọmọ tó ń sọ̀rọ̀ yèmí náà ni Sulaiman ibn As-Saqafi Assalamu alaikum. Alifa Ibrahim Alifa àgbà As-Saqafi Thani òun náà fẹ́ wútí ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن دخله كان آمنا ومن دخله كان آمنا أعوذ بالله من الشيطان الرجيم بسم kúò jẹ́ mọ́rójú àmìrá kúò ó tó jọ mẹ́ta bẹ́mi náà bá wí nǹkankan àwọn ẹgbẹ́ rẹ̀ ń tọ̀ bí tó bá gbọ́n ìwọ́n náà ṣe bí ẹni fẹ́ tọ̀ bèlè dàṣẹ́ mo pe àfóolókọ ẹ̀rọ orin wá o mo pe àfásọ̀díkì onígòyí náà bó ṣe wá ní òun rọ́ wá ló dùn mí díẹ̀ à ń fi sẹlẹ̀bírẹ́tì dídé àwọn ọmọ bàbá wa ni a sì ń bá bàbá dúpẹ́ bàbá wa As-Saqafi ẹni ṣéhù oníkálukú náà yóò mọ̀ tápù lára wọn gbogbo ẹni síríta fi iná ṣàjàrà tẹ́jítẹ́ ní mini alibaraya samora tejideni mini alibaraya samora àwọn kan tó ń fi bàbá ṣe fáàrí tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ sọ́lọ́run ó gbìjà bàbá ọlọ́run wá gbìjà wọn lára ọmọ wọn náà ni ọlọ́run ti gbìjà wọn ìyá Amina Bushiraki gbogbo ọmọ tí bàbá wa bí wọ́n bèèrè lọ́wọ́ ìkọ́nà àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní ayubanika àfùdọ́lù ayubaniki obìnrin ni nínú àwọn ọmọ rẹ̀ èwo ló lóríire ó ní kọ́ èṣù ó ní ó sàn dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀kan náà ó bá padà sílẹ̀ akáyé rẹ̀ pé láwọ́ àràfùtùhùm sàkílìtùhùm tí bá fi lè sọ pé ìkan lójú kan lọ mo fà bẹ́ jóná ni gbogbo wọn lálùbáríkà ṣùgbọ́n nínú ọmọ olú ọmọ wà ń bẹ̀ ni mo fi ní pé ìyá Amina Bushiraki ahasanti wa ajaditi ìyá Amina Bushiraki Ìjẹ̀bú lèmi ti wá èmi kóore lára bàbá mi As-Saqafi bàbá ò ní Ìjẹ̀bú láwọn èèyàn tó mọ̀ pé Ìjẹ̀bú ni mí Ẹdẹ ni wọ́n ń pè mí
èmi náà mú mọ́lẹ̀ tèmi yá Amina Bushiraki. Gbogbo ẹni tí ó bá dùnnú sọ̀rọ̀ yìí òun náà ní rírú ẹ̀. Akramakumullah al-karim. Gbogbo ẹni tí ó bá dùnnú sí èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò ní rírú ẹ̀. Àbí kí wọ́n náà dùnnú sí kó orúkpánú sẹ̀ síbẹ̀. Ahasanti wajaditi ya Amina Bushira. Ahasanti wajaditi Amina Bushira. Bushiraki ahasanti ya Amina Bushira. Wọ́n bèèrè lọ́wọ́ Ànábì wa Muhammadu. Àníyàn bàbá Sàkọ́fí ti dájú lára gbogbo ẹnikẹ́ni níjọ́ tí bàbá ń bẹ lọ́lọ́run ṣògo ẹnìkan kọ́ mọ́ṣáláṣí ńlá sẹ́gbẹ̀ẹ́ wọn oríṣiríṣi ọ̀rọ̀ wọn bàbá Sàkọ́fí ṣẹ́mọ̀ wò ràn ní ṣẹ́mọ̀ bàbá ní tí ò dí tèmi lọ́wọ́ kìbìlátẹ́ẹ̀nì ó kárí gbogbo ayé inshallah mo wá ní la ilaha illallah la ilaha illallah La ilaha illa anta la ilaha illa ana la ilaha Amadu da la ilaha illa Amira ana ilaha illa anta la ilaha illa ana. Bàbá wa Sheikh Sàkọ́fí àdúpẹ́ gbígbàdúrà tí ń dé. Ẹ̀mí gígùn àtàlàáfíà la wá béèrè fún bùnúrọ̀jì ilaha illallah. Ẹ̀mí gígùn ló kù àtàlàáfíà la ilaha illa anta la. Wọ́n ní ìyáàkà ó ní ó dọ̀wọ́ ibi tó dàtọ̀ dí rẹ̀ sí ọ̀dọ̀ màmá àlùbáríkà tí bàbá da gbogbo ọ̀hún sí. Takaya orílẹ̀ pé nínú tábìkún àkọ́kọ́ kí náà lọ́lọ́run ní kó mọ̀ ṣe sóre lè á ní kọ́ níhùn dání níjọ́ tẹ́yìn náà ń sọmọ́ lọ́hùn nínú yàrá bàbá ó dẹ̀ mọ́ sunkún sọ́lọ́ lọ́hùn níjọ́ òun tèmi náà tó dayọ̀ kọ̀ sí ìdá yẹn àfa ńlá níjọ́ táwọn náà ń sunkún sọ́lọ́hùn lọ́rùn ni wọ́n kọ́ lè á ní kọ́ níhùn dání mọ́sọ́bùlì yìí sì wàlìjà ní wàmọ́lì gẹ̀rùkà sani ìlà mọ́ní àìsẹ́kìlẹ̀ àní sàmọ́wù kàmúmú tìrú lẹ́gẹ́ sí. Màmá mi ìyá gbogbo ẹ̀yin náà ń dé onídùnnú lẹ́yìn náà ẹ kì í ṣe lẹ́ni ẹ̀ sínú ẹ̀ tọ́mọ̀ fi kúlù aláwọ̀ mọ́ ń bọ̀ gbogbo ń tá a bá ṣe bàbá Sàkọ́fí amúlára wọn púpọ̀. Nígbàtí alájà mi náà rí mi wọ́n ní sùgbùlùlù mọ̀ọ́láwù wọ́n ní ẹ̀bì kejì kún wọ́n ní Sàkọ́fí sáání kò dàrú ibi tí bàbá Sàkọ́fí sọ́lá bí gbóúnjẹ́ tí bàbá mi kú mo ní tí bàbá Sàkọ́fí bàbá tẹ̀ máa mú wa jáde gbogbo alájẹsà wọn máa níwó bí á wa tí bàbá Sàkọ́fí bàbá mú wa jáde gbogbo aláàtì rẹ wọn máa níwó bí á wa lè á ní ìkọ́ni ń dání mọ́sọ́bùlì yìí sì wàlìjà ní wàmọ́lì wà máa lè gé ìrúkà nínú àwọn tó bá Sàkọ́fí jagun Àjàmí náà bẹ́ẹ̀ anákùnrin nígbà tí àbá rẹ̀ mi táwa jọyìn sáwíà bá àbá rí gbogbo èèyàn lẹ́ sáwíà mọ́ bọ̀ àfà àárí Àjàmí náà ní sáwíà tá Àjàmí náà bá ń bọ̀ yóò sì mọ́rẹ̀ ó kéré ó pọ̀ jù méjì yóò mú dání níjọ́ tó bá lọ sí Canada mo wá ń sọ fún Àjà Fatima mo ní ẹ̀yin ò tiẹ̀ jọ Àjàmí náà àṣẹ́wọ̀n náà padà wá ṣe ribiribi yàyà mẹ́fà bímọ kọ darí tàfi láòhì wà má sírárì tàfi rúhì kàmá akímọ̀lítà bí rúhì nàbí yálà ìsànú ìláyì. Bàbá Sàkọ́fí nínú fámìlì wa ẹ sì sóore síbẹ̀ ní gbogbo ìtìrẹ́jẹsà irú mi ò sí mbẹ̀. Àbá màìnàjà ní gbé yìí gbogbo ìtìrẹ́jẹsà ìbárakàtì pé mo ń tẹ́lẹ̀ bàbá Sàkọ́fí irú mi ò sí ń bẹ̀ tó bá mọ kéwú jù mí lọ kò lè mọ̀rọ̀ sọ jù mí lọ ayé ò lè gbọ́ jù mí lọ. ìláyí lákàlẹ́ àsìmọ́wù mìnálẹ́ àsànà tí ń sọmọ́wù sífàtúnmíkà àlìyáwù nìzọ múlíkà onínàmọ́wù
sàmọ́wù kàmúmú tìrúlégé sí yúfìdúlẹ̀ àrídọ́bì rọ́ẹ̀sì fàmíní ònàbùwàtú rọ́ọ̀sàlìnẹ́ bàbá ń dúpẹ́ pààrọ̀ mọ̀ bí ọba jẹ́ àdúpẹ́ pààrọ̀ mọ̀ tọ́ pààrọ̀ mọ̀ bí ọba jẹ́ àdúpẹ́ pààrọ̀ bàbá ń dúpẹ́ pààrọ̀ mọ̀ tọ́ ọba jẹ́ àdúpẹ́ pọ̀ mọ́sànjọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim anakumullah. ẹ má bínú ta ló tún ní ìfẹ́ kí ẹnìkan sọ pé òun dẹ̀ fẹ́ wí nǹkan torí tí bá ti bẹ̀rẹ̀ síkìrì tí máa stop ẹ̀ báyìí máa fà lé Ferrari lọ́wọ́ ni o. ta ló kù mo ní Rẹ̀mí wà ọ̀pọ̀ iṣẹ́ dìdìrín wo ló ń sà tó ń tọ́ sọ kó já lọ ọ̀yà wọn náà wí tó wù bí gbogbo àwọn tí ń bá ń dún lé ní wọ̀sálà ṣáájú wọn àbótí rẹ́ra ní wọ́n ní òdìdí Lagos State gbogbo káfíyẹ sọ pé Allahumma salli ala sayyidina Muhammad wa sallim. èmi mo wá tọrọ níwájú bàbá Sàkọ́fì ni èmi mo wá tọrọ ni nítorí pé ń gbà míì tí wọ́n bá fún ẹ ní ìjánu kankan ìwọ náà lè padà wá tọrọ nǹkan yẹn fúnra rẹ̀. mo dẹ̀ fẹ́ kí bàbá bá mi fi ẹnu àlùbáríkà sí kí wọ́n bá mi ṣe àmínà lé lórí. èyí tí mo wá tọrọ ni wípé ní àmínà 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 èmi náà fẹ́ sọmọ lámínà àmínà 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 àmínà. èyí tí mo bá wájú bàbá Sàkọ́fì lè ní náà ni kò jù bẹ́ẹ̀ lọ. àmínà àmínà èmi náà fẹ́ sọmọ lámínà. Bàbá mi ẹ bá ń fẹ́ náà àlùbáríkà sí ẹjọ́ ẹ pè ìyàwó mi kó súnmọ́ bí kò já sọ̀rọ̀ ká sunrun ọmọ. ẹ bá ń bẹ̀ ìyàwó mi kó súnmọ́ bí kò já sọ̀rọ̀ ká sunrun ọmọ. èmi náà fẹ́ sọmọ lámìnà àmìnà àmìnà. Ẹbẹ̀yàwó mi kó gbórí dúró, kò já sọ̀rọ̀ ká sunrun ọmọ. Ẹ bá ń bẹ́ ni o, ẹbẹ̀yàwó mi kó gbórí dúró, kò já sọ̀rọ̀ ká sunrun ọmọ. Ó gbọ́, tọ́mọ náà bá wáyé pẹ́rẹ́, bọ́lọ́hun bá lè ní kó jábọ́ ni. Àdùnní tọ́mọ náà bá wáyé pẹ́rẹ́, bọ́lọ́hun bá lè ní kó jábọ́ ni. Èmi náà fẹ́ sọ àmínà, èmi náà fẹ́ sọ àmínà, àmínà, àmínà. Bàbá láṣẹ ti kú. Àmínà, àmínà, èmi náà fẹ́ sọ àmínà,
sunrun ọmọ ẹ bá ń bẹ̀ o kò yẹ ń bínú mọ́ ẹ bẹ̀ ìyàwó mi kó gbórí dúró kò jẹ́ àsọ̀rọ̀ ká sunrun ọmọ tó bá lè dọmọ pẹ́rẹ́ bó bá jà àbò ni mo bá rí ni èmi náà fẹ́ sọmọ lámìnà èmi náà fẹ́ sọmọ lámìnà àmìnà àmìnà Amina, àmìnà àbúrò mi kìbìlà tẹ́yìnì Amina, 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 o ṣeun Amina, 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 Amina. èmi náà lọ́mọ ìtì lọ kàmúyámù dí ìfìràkù bílà líkọ́ yìí wọ́n láàkì lálíkọ́ bílà fìràkì. àfáà tó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ló sọ ó wá padà fi kan parí ẹ̀ ìyẹn ní ń bè mí lẹ́rù ó ní wà láàkì lálíkọ́ bílà fìràkì. èyí tí mo fojú kan Aminatu àbúrò mi tó tẹ̀lé mi gbogbo ẹ̀yàn ọmọ kí ó tẹ̀ ń ka ọmọ bàbá tẹ̀ kà mí mọ́ agọ́ ń bẹ lára yín bára àtà bá ń wí bóyá nítàn mi ìtẹ́fẹ́ panu fámìlì wa ni ọ̀rọ̀ yín ò yé mi kẹ́mọ wá ka gbogbo tí bàbá Ṣàkọ́fí bí kó wá kà mí kékeré pé nínú ọmọ bàbá Ṣàkọ́fí agọ̀ ní ń dàn ọ́ láàmú yẹn o àbúrò mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọn fòkú rẹ ránṣẹ́ sílé láti bí ọdún 13 tí mo ti fojú ka àbúrò mi gbẹ̀yìn àtúnwárírà ní ti dáadáa tí wọn náà bá débi àdúrà tó bá ń sọ fọ́lọ́run ìwọ náà mọ̀ bá mi fi kún pé èmi náà fẹ́ sọ Amina èmi náà fẹ́ sọ Amina 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 bá mi fi Amina sí èmi náà fẹ́ sọ. Bàbá ẹ dákun láàrin ìṣẹ́jú kan ìdí tí mo fi tọrọ Amina yẹn ni pé gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe láyé tọ́lọ́run bá ti fi Amina sí kò sáṣeyọrí ń bẹ̀. ẹ wá wòjọ́ tí bàbá mi Ṣàkọ́fí tí wọ́n ń bẹ lọ́hùn ọba bọ̀ àṣé ìjọ tí a ti bí Amina lọ́lọ́run ti fi Amina ṣàdúrà bàbá. àmọ́ ìṣesí ọlọ́run ọba ni yóò ti ṣe àmọ́ kò ní fi ran ẹni tó ṣe fún. òun ló ṣe fún ànábì Musa náà níjọ́ tọ́mọ kéwù rẹ̀ gbàgbé ẹja tí wọ́n ń jẹ lọ́nà sínú odò tó wá di alààyè wọ́n ti débi tí wọ́n ń lọ àmọ́ lòun fẹ́ kí Musa ó tún pe òun díẹ̀ wọ́n ti wá rìn jìnnà ó ní làkọ́dílà kí iná fi sáfárì náà. wàhálà yẹn lọ́lọ́run fẹ́ kó orí kó lè bá jèrè gbogbo tó tọrọ ìyá ànábì wa Musa aleyhi salatu wa salam. bẹ́ẹ̀ yẹn bá wá bímọ tọ́lọ́wọ́ bá ti fi Amina sí kò ní láṣeyọrí. tó o bá tún wá mọ tí wọ́n ń pè ní Amina ẹni tó bí ẹnìkan tó já sí pé ní tó bá dijọ́ gbèndé àlìkìyámọ̀ táàmù kọrin fún yín pé ní wàyà ọmọ ìsín yakulu rusulu jara rodina ya bazara rodina wàyà ọmọ ìsín rusulu jara rodina ànábì táàmù wa kọrin fún bẹ́ẹ̀ ẹni tó wá bí orúkọ rẹ̀ wá ń jẹ́ Amina
ọlọ́run wá ní kí bàbá náà sọ àmìnà wà máa ń dàkálàwú kánà àmìnà èmi náà fẹ́lẹ́ mo fi tọrọ níwájú ọlọ́run èyí tẹ́mọ̀ bá ń wá fi tọrọ fún ọkọ̀ àmìnà òun náà ni pé ní ọlọ́run ò ájíwá mùrítádọ̀ kìbìlátẹ́yìn bí wọ́n bá wu ayé yín dọ́gbìnrin wàláhì ilẹ̀ azimi kò sì sí nǹkan tó jẹ́ kó máa dọ́gbìnrin àfọ́ onídàálíà ó ní àlìmáwù yùkìsá bí rùkúdì rùkúdà tán wọ́n yẹ rúkú rọ́ọ̀nàkọ̀wù ìzálámù yẹ̀rìkúdì ó ní àlìmáwù yùkìsá omi ó máa rùn ẹ gbọ́ bí rùkúdì níjọ́ tó mi bá ti dúró tí ò ti sàn lọ́mọ omi ò mọ̀ ọ̀run ni wọ́n yẹ rúkú rọ́ọ̀nà kọ̀wú ìsálámù yẹ̀rìkúdì gbogbo omi tẹ́ ẹ bá rí tí ń bá ń sàn omi náà mọ́ ni àmọ́ mo fẹ́ kí ájà mùtádọ̀ kìbìlàtẹ́yìnì ẹ bá ń sọ fún gbogbo ọ̀tá ájà mùtádọ̀ pé kìbìlàtẹ́yìnì wípé ní ilé alábàárà kì í dàgbìnrin ilé alábàárà kì í dàgbìnrin ọlọ́run wọ́n láǹkan mẹ́rin tí mo fẹ́ kà yí táyé wọn kì í dángbìnrin gbogbo ọ̀tá kìbìlàtẹ́nì pátápátá yé wọn ò ní dángbìnrin alábàárà kì í dángbìnrin ilé alábàárà kì í dángbìnrin ẹ̀yin ìjàpá kì í dángbìnrin ẹ̀yin ìjàpá kì í dángbìnrin òkúta yangi kì í dángbìnrin òkúta yangi kì í dángbìnrin àtakò àlàpàtà kì í dángbìnrin lápàtà ọ̀tá kìbìlàtẹ́yìn ní látòkèdélẹ̀ ọ̀tá kìbìlàtẹ́yìn ní látòkèdélẹ̀ ayé wọn kò ní dángbìnrin ayé wọn kò ní dángbìnrin ayé wọn Súfì tiwa ìṣe súfì tí kìí kírun o ẹsà lọ àlá tàbá ti kí asírì tán ìlà mọ́gíríbì ló dábà yẹn nìsín ó yá ẹnìkan ó pèrún. ká tó ṣe àlùwàlá ìfẹ́ ló jẹ́ kí n dìdá yìí. ṣé ìṣẹ́pẹ́ ti ń lọ. àwọn tí ń lọ nìyẹn. ẹ má ti lọ mi tí ìfẹ́ kẹ́ ẹ lọ. ọ̀dà. kò tí wù mí kí wọ́n lọ torí mo fẹ́ kí wọ́n ṣàdúrà kẹ́ẹ̀dẹ̀ bá náwó fún wọn mo fẹ́ sọ fẹ́yìn ọmọ mi wípé ẹ̀yin rí ibi tí àgbàfà kó fi lé kéwúlẹ̀ kó wá sùn ti ọ̀rẹ́ rẹ̀ níbi òkú bàbá rẹ̀ fódìdí ọ̀sẹ̀ kan tọ́lọ́ kì í tún wá ṣe pé àwa la pè wọ́n ìfẹ́ ni wọ́n wá ẹ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ torí náà bó sì jẹ́ ni ẹgbẹ̀rún أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الجلي ولي الله لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله الجلي لا إله إلا الله
يا رحمن يا رحيم
عبق الشذا من طيب الأدهار بهلول مولده أحمد المختار والكائنات تعطرت وتبخرت بأحمد سيد الأبرار والطير في جو السماء استبشرت والصيد والأيطان في الأبوار والملك والملكوت تاه بذكره ضربه بلا عود ولا مزمار وربيع فاق على المواسم فضله حتى ليالي القدر في الأخبار صلى الله عليه وسلم تسليما 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 تمسك بأذياله نبي محمد وقد خاب عبد نبيه تمسك صلى الله عليه وسلم تسليما تمسك بأذيال نبيه محمد وقد خاب
طرقان سبع أول لزمامي وتجردي لزهرة كل عام أنا سر الأسرار سر طالتي راحتي فبزتي ودامي أنا نشر القلوب والدرس شغلي أنا شيخ الورى لكل إمام أنا في مجلس الأرشاد وجميع الملائكة فيه دياني ولت الأولياء جمع بأزمين أنت كتب على جميع الأنام ثم سمعوا نصحوا إن ملكوت خادمي وغلامي كل كتب يطوف بالبيت السبعة وأنا لبيت طالب بكياني كتب الأجوى وسطور العين ونادي لعرتي والمراشة عبد القادر لا غير صحابة سنما شكا عبد القادر لا غير صحابة سنما على عبد
والنور شيخنا عبد الفتاح ذي المقام النور ومشركين إلى الملجأ إلى الملجأ إلى الله بمولانا وللمؤمنين الوهاب والفتى يزيدون والمدن كريما أرانا لنا مدرا وعجزا قلة الدنيا ودينا وشرعته رضينا وبالقرآن رضينا وكتبنا عن غيره وبه كفينا أدانا لله ولا يقين من الأوهام والأسوى يقينا تعرف للورى دنيا والقرآن أسرار النبي وطابعينا وفي الملوين أسرار زهورا به أخذا وأسرار يمينا فطورا بالقلوب على مثل المولين لنا ومسلمات بالهدى صرنا يدينا بعد مصائر الأسماء فصرفها على المتصرفين على المتصرفين على المتصرفين بسر الذي أعلى وبرلا بسر الذي أعلى وبرلا يا مجيز المستكسرين يا مجيز المستكسرين أمينا في ضلال فلا تهدانا يا ربي ضلالتنا أمينا يا ربي ضلالتنا أمينا يا ربي ضلالتنا أمينا وبين يديك سيدنا بكر فأولنا وأيدنا على القانين ينشرنا أمينا فاغفرنا جميعا يهديك عنا وعالم قادرنا أبدا ولوا بإيتني جميع المسلمين وتأتيه الأعمال مطائلات أتينا طائعين ومذهلين وضم شملة في رمم مدين وتعرفوا ولدنا منا ورد الكفة للأعداء أنا تكفك للإله المستهزئين وقرب للوصول مجال عوز معوت بالعناية لم يمين ونبي للشهود ولا متقدمين واجلنا يا لا نهارتي جنارياتي همائنا وباركي في الجنام كل زوج بعيد والبنات
بالبنات وبالبنين وبالقرار وقديمنا وجعلنا تيسير منك لنا قليلا وبالودوان والغفران الكبير ونولنا جزاء المسلمين يا زاد الرقاء بالجلال يا سيد يا سيد يا
شقيك ومبقي منهم وشقي صلاة تستهدئ العداوة ويطول عبد الصلاة ولا ولاية الله ولا منتهى ولا بنا الصلاة الدائمة في دوامك وعلى آله وصحبه وسلم تسليما مطلقا. اللهم صل على سيدنا محمد أسابق الخلق نوره ورحمة للعالمين سروره عدد من مضى من خلقك ومن بقي ومن سعيد منه ومن شقي الصلاة تستغرق الحد وتحيط بحد الصلاة لا غاية لها ولا منتهى ولا قراء صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين بارك الله لنا ولكم بارك الله فينا وفيكم تقبل الله لنا ولكم تقبل الله فينا وفيكم الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bọ̀ láti ṣe tó lọ sí arìnrìn àjò tó bá lóòótọ́ ilé náà wà àwọn ń bẹ lórí àjò báyìí kọ́ fi ọlá àlùbáríkà yẹn náà wọ́n fi tọmọ fún gbogbo wa nígbà tí wọ́n filẹ̀ tí wọ́n bá débẹ̀ ọlọ́mọdé àgbẹ̀pẹ̀ àbúrò lórí wa káwọn ọmọdé àgbẹ̀pẹ̀ àbúrò lórí wa àbẹ́yìn náà ṣàdúrà fún wa. ìjà sọ pé amínà sọ pé amínà آمين amínà ya Allah آمين يا الله. alhamdulillah الحمد لله alhamdulillah الحمد لله. alhamdulillah rabbil alamin الحمد لله رب العالمين. ọpẹ́ wa ẹnu rẹ̀ ọlọ́mọdé kan آمين la ilaha illallah mo dúpẹ́ adúpẹ́ bíbí adúpẹ́ ìfẹ́ adúpẹ́ ìdàpọ̀ gbogbo ẹ̀yà àbúrò mi pátá mo dúpẹ́ mo appreciate yín o ẹ jẹ́ kí n feel gbogbo tí mo ti sọ pé mo ti miss pé tí n bá wálé tí mo lérí igé mi gbọ́dọ̀ má ṣe dáyà mi gbọ́dọ̀ má gbádùn ara mi láwọn àbúrò mi ẹ tẹ̀ jẹ́ kí dream yẹn come to pass lọ́sí gbogbo ẹni tó bá ń ronú bẹ́ẹ̀ ni wọ́n sábà rẹ̀ ṣe bá adúpẹ́ tí wọ́n lọ́wọ́ ṣe ẹ ṣe púpọ̀ ọlọ́run máa ṣàlékún àlùbáríkà fún gbogbo yín àlékún dárájà ọlọ́run bá ń fi yé yín bazada ìkímọ̀ yín ọlọ́run bazada ìkímọ̀ yín ọlọ́run bazada gbogbo tẹ́ ẹ máa ń dáwọ́lé lórí ní dáadáa àmì ọlọ́run. yóò mọ kí àlékún fún wọn yín àlùbáríkà bàbá Sakọ́fí ọlọ́run wọlá ṣe àbẹ̀yẹ̀kì àmín. àbẹ̀wò níwájú ọlọ́run bá a ṣàforíjì fún Allahu yarhamu shaykhana abudal yakini Mustafa. Allahu yarhamu shaykhana abudal yakini Mustafa. Allahu yarhamu shaykhana abudal yakini Mustafa. الله الصمد لم يلد ولم يكن له كفوا احد gbogbo owó tẹ̀ náà mi ní kó lẹ̀ mi ò ní dá padà fún wa ọlọ́run bá ṣàlékún àlùbáríkà fún gbogbo yìí ọlọ́run wọlé àwọn ẹni eré ọlọ́run wọlé àjókòó àdúrà tá a ṣe láàyè gbogbo àdúrà tí bàbá wa sàkàn ṣe lóye kankan ní ọlọ́run bá ṣe ní gbígbà ọlọ́run aṣọ ògùn apáta lọ́mọ ọ̀dùnnú ìfẹ́ tó dà wá pọ̀ ọlọ́run ní fìbínú rẹ̀ tú wa ká àwọn ìyá wa nulẹ̀ akíyín o ẹ ṣeun ẹkú gbogbo gbà ẹkú tọ́jú bàbá wa ẹkú tọ́jú àwọn ọmọ ọlọ́run kò jẹ́rìí wa pẹ́ o
jèrè wa pẹ́ o ọlọ́run jẹ́ jèrè wa pẹ́ o pátá gbogbo láti ibi tó ti bẹ̀rẹ̀ látòrí àlàájá tó fi ká títí débi tó dé lónìí tó ní bàbá òtí ìdúró sí lọ náà títí débi tó dé lónìí ọlọ́run ṣe gbogbo apátá lọ́wọ́ àlùbáríkà la ilaha illallah ala muhammadu rasulullah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim látẹnu bàbá wa amirul qiblatain fadilatu sheikh muhtada Tijani máa fi hútùbà àwọn kásẹ̀ ńlẹ̀ máa fi àsàlátù tí wọ́n máa sábà ṣe fún wa torí olólùfẹ́ ànábì púpọ̀ làwọn máa fi àsàlátù tí wọ́n ṣe àfi kásẹ̀ ńlẹ̀ àsọ pé ó fẹ́ sá lọ yóò nípa ojú kíní ilẹ̀ o. Allahumma ya Rabbi salli ala Muhammadin وسيد ساداتي نبي محمد أبي صل على محمد وسيد ساداتي نبي محمد الصلاة والسلام عليك يا رسول الله 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 محمد يا رسول الله مصطفى يا رسول الله مرتضى يا رسول الله هاشمي يا رسول المستقيم Ọlá Muhammadu yóò mọ́ wá lára. Ọlá Muhammadu mọ́ wá lára. Máwo wá wá, máwo ẹ̀sìn wá, ẹ̀ṣẹ̀ wá pọ̀ púpọ̀. Ọlá Muhammadu mọ́ wá lára. Ẹnìkan ò lè jà àlùbáríkà náà ìwà Muhammad ìwọ tó o bá wá gbà bẹ́ẹ̀ tó o nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ láti mọ nífẹ̀ẹ́ náà ìbò tí mo sọ gbogbo tó ń fi mọ̀ dọ́wọ́ rẹ̀ la ilaha illallah ala Muhammad rasulullah ala bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim Allahumma anta la ilaha illa anta kunta aizu kunta la ya'lamu adun aizu kunta illa anta wa'adaka la sharika laka innaka ala kulli shay'in qadir اللهم بدل لنا مكان العفو امنا ومكان الذل عزا ومكان الفقر غنى ومكان الضعف قوه ومكان الايمان زياده ومكان المرض شفاء برحمتك يا ارحم الراحمين يا رب العالمين. الفاتحه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم آمين. ẹja náà ka àtàyà sí àwọn alájọ wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní tí èèyàn bá ṣe dáadáa fún ọ tó bá rí dáadáa yẹn
tó bá wá rí dá padà fún ẹni tó ṣe dáadáa yẹn fún ẹ fàdé ọ̀hún lọ́hùn kó ṣe kí ni kó ṣàdúrà fún àwọn náà ti ṣàdúrà fún wa gbogbo tí wọ́n gbé fún àwọn lágbára àti déédéé irú iye yẹn láti gbé fún wọn àmọ́ alára ní agbára àti fi istijaba wa tá a fi ń gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run a fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run fún wọn ẹ̀rọ wa bá mi nà ká àtàyẹ gbé ni wá bí sẹ́yìn yá jà bárù fàkítúlù àdùnwànà. wàbí sẹ́yìn yá jà bárù fàkítúlù àdùnwànà. mọ́ lọ bẹ̀rù. wàbí sẹ́yìn yá jà bárù fàkítúlù àdùnwànà. wàbí libàtí ṣe yá kọ́rárù fàbútí ṣe bí mọ́ bàgà. bí tí ń dùn tí ń da yìí olórí ìkúlẹ̀ lómi òkú dùn mọ́nù. wàbí sẹ́yìn yá jà bárù fàkítúlù àdùnwànà. ọ̀tá nǹkan rè kí dùn mọ́ta nù àwọn abẹ́lẹ̀ wọn bá tí wọ́n ní wà bí sẹ́yìn yá jà bárù. wàbí sẹ́yìn yá Fakituna àdúwànà. Gbogbo ẹni tó bá ló kú tẹ́ fẹ́ gbégbà níjó ni mo ṣàdúrà fún mo ní kọ́lọ́ bá fi ìdá náà kó bá fi gé ṣàkí wọn. wà bí sẹ́bí àjàbárù fakituna àdúwànà. Gbogbo ẹni tó bá ló kú tẹ́ fẹ́ gbégbà Olúwa pẹ̀lú ìdá rẹ tó mú bẹ́rẹ́ bá fi fọ́ ọ lójú. wà bí sẹ́bí àjàbárù fakituna àdúwànà. Pẹ̀lú ìdá rẹ tó mú bẹ́rẹ́ ẹlòmíì yẹn wà bí Ọlọ́run kó ẹ̀mí rẹ̀ sí ibi yóò ṣàyé ní ìrọ̀ méjèèjì Ọlọ́run kó bá a fàjà. wà bí libọ́tí ṣì yá kọ́rárù fàbútí ṣe bí mọ́ bàgà. wà bí libọ́tí ṣì yá kọ́rárù fàbútí ṣe bí mọ́ bàgà. Kúlìlá ọmọ Málíkà ìmúlìkì. Àdúrà tí bàbá Sàkọ́fí ní àṣálẹ̀ kan. ètò tí mú ìdàmẹ́ta Ya Allahu, Ya Wadudu, Ya Jamilu, Ya Allahu, Ya Wadudu, Ya Jamilu. Ibi tí àṣírí yẹn náà ti bẹ̀rẹ̀ nù. Ya Allahu, Ya Wadudu, Ya Jamilu. Àtẹ̀yàn àtàjọ̀nù Olúwa kó bá a dá ìfẹ́ yín sí wọn lọ́kàn. Amina. Jílu jẹ́kẹ́kẹ́ jílu tọ́kíjẹ́kẹ́ bẹ́ẹ̀ bọ̀ Allahu. Ajibu ya tabarayil wal jinnu tafratishu. Hada shi an yakula lahu kun fayakun. Amina. Ya Jamil, Ya Rahman, Ya Rahim. Amina. Amina. Amina al-Aziz al-Jabbar al-Mutakabbir. Amina. Subhanallahi amma yashhaduna. Dinullahi yabghunahu wa law aslama ta'an wa qala wa ilayhi turja'un. Kullu amina amina. Fayakunu fasubhana allazi bi yadihi Ya al-malaku. rabbi kulli shay'in ilayhi turja'un. Amin. Muhammad Sallallahu alaihi wasallam. bàbá wa Sàkọ́fí ẹ̀mí nígbà àláfíà ọlọ́ba àṣẹ fún wọn. Amina. Jẹ́rù bàbá wa o, ọlọ́mọ jà wọn láyà, ọlọ́mọ fòrò ẹ̀mí wọn, ọlọ́mọ dààmú wọn, ọlọ́mọ fìtínà wọn, ọlọ́mọ wàhálà wọn, la ilaha illallah. Àwọn èso náà ni wọ́n ní èso tó bá pọ́n ní ọmọ aráyé wọ́n ṣe kí ni wọ́n máa ń lẹ̀ kó ọmọ aráyé lábúrò ọlọ́mọ jò pẹ̀lú kọ̀ọ̀kan. La ilaha illallah. Ọlá bismillahir rahman. Àwọn ìyá wa nulẹ̀ ọlọ́mọ àṣẹ dáadáa fún yín o. Ọlọ́mọ àdó ti yín o. Gbogbo ọjọ́ tẹ́ bá máa jẹ́ wọn ọlọ́mọ jà máa fi kúrò àwọn àṣẹ sí. Gbogbo àwọn ọmọ náà ọlọ́dàkùn oore tí ó kárí ẹnì kọ̀ọ̀kan táà ní wọn jà sí ọlọ́kọ̀ dàrí wa lọ́wọ́ lọ́wọ́. Kẹ́kọ̀ọ́ ṣe ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́kọ̀ ṣe fún gbogbo apáráta. Gbogbo àwọn olólùfẹ́ tá a wá pè tí wọ́n bá a ṣe ọlọ́kọ̀ bá a ṣe dáadáa fún wọn. Ilé tí wọ́n náà ọlọ́mọ jò dàrú. Irú oore ńlá báyìí ọlọ́mọ àti sínú ilé ẹnì kọ̀ọ̀kan. Àwọn tọrọ sínú ilé yìí ọlọ́mọ jò bàjẹ́ láíláyò. Àwọn tọrọ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ bàbẹ̀jẹ́ láíláyò. Ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọ bàbẹ̀jẹ́ láíláyò. Nàìjíríà ọlọ́mọ bà Nàìjíríà jẹ́ fún wa o. Ọlọ́mọ bá ń dé tiwa lóṣèlú ẹ̀dákun ọlọ́run dákun bá kó ṣàrà kó làá lọ́wọ́ wọn. Àwọn yàrá tí mo wá ẹ̀jẹ̀ mọ̀ kí sábò. Amina. Àwọn yàrá yàbọ̀ ọlọ́kọ̀ bá ṣe dáadáa fún wa. Muhammad. Àwọn yàrá ni wọ́n dìde ìkò ní bàjẹ́ fún yóò. Mùsùlùmí ọlọ́wọ́ ní gbé fún yóò. Muhammad. Gbogbo ojúkọ́ ní ọlọ́bẹ̀ ọlọ́pàá ṣe fún yóò. Muhammad. Àwọn nílé kò ní bàjẹ́. Ọlọ́pàá ṣàgbọ́nkà tó pọ̀. Àwọn ọmọ yẹn ọlọ́pàá dájà ńlá fún wa. Ọlọ́pàá Muhammad. Ìyá Jamila. Ọlọ́mọ bá yín ló jẹ́ lára. Ìyá gbogbo dọ́là ni mo gbà yín. Owó àgbọ̀nkà ọlọ́pàá ṣe dáadáa fún.
aláàbò Muhammad give account ọ̀nà débẹ̀ ìbejì lákọ́lábọ̀ ọlọ́jà ìgbọ́n ní ọ̀run aláàbò Muhammad ẹ̀rọ ti jábọ́ lára kí tí ní kíra ọlọ́kọ̀ọ́bà àṣẹ́bí ọlọ́run ọ̀sẹ̀bí ìlànà sára gbogbo àwọn táwọn ń wá ìyàwó náà ọlọ́kọ̀ọ́jogún ìyàwó fún ọlọ́run ọlọ́kọ̀ọ́jogún ìyàwó fún ọlọ́run ìyàwó alábàríkà ọlọ́kọ̀ọ́ ṣe fún ọlọ́run ọlọ́kọ̀ọ́ ṣe fún ọlọ́run àwọn àtọ̀rọ̀ àbẹ́ àyẹ́ pé ní ilẹ̀ ayé àṣà wíjí ní bí ahásánì zaújátì tukiru biya aini tètè biya nafsi wàlúdì zàtàdì níwà hikimati bọ́lọ̀wọ́ bá ti ṣe ìyá wa nínú ilé aláàjì wa tí já ní gbogbo orú àwọn ìyàwó wa tọ́lọ́wọ́ ṣe fún àná ọlọ́kódàkùn kó bá ṣíbẹ̀ fún wọn bàbá ara àwọn lórí gbọ́nà abẹ̀rẹ̀ àwọn alájì wọ́n lójú oorun tí wọ́n fi wọ́n àwọn eléyìí wọ́n lè wá ṣe ọ̀pọ̀ ní ṣùtà àwọn alájì wọ́n lọ sẹ́jú wọ́n sì rí ni ó lè máa tó sẹ̀kọ̀ tí wọ́n tó dé láti wọ́n sọ wípé ní ìyàwó tí ò lè gọ̀ kọ́lọ̀ wọn bá kó ṣe máa àwọn abẹ́rẹ́ ìyàwó àwọn bẹ́ẹ̀ àwọn alájì wọ́n bẹ́nu pálọ̀ ẹ̀bẹ̀rẹ̀ kó mọ̀ bí àwọn alájì àtúndé wá jẹ ọgbẹ́ni kó aláwọ̀ alájì bẹ́nu pálọ̀ wọ́n bá gbó pọ̀lọ̀ wọ́n ẹgbà wọ́n ló taṣẹ́ ọkọ rẹ̀ wàlúdí zátàdínì wàhíkìmẹ̀tì yàkúrù nàám lábáyíká ìkúlítà ya ẹ̀rẹ̀sì Allahumma takọ̀bàlá Allahumma àbí àyẹ́ ti pọ̀ jù Allahumma rabbana atina fid dunya hasanatan àwọn tó ń wọ́kọ̀ ọlọ́dàkùnbà aṣọ́kọ̀ alábàárikà fún àwọn tí wọ́n gbá wọn bú jù lẹ́nu ọlọ́dàkùnmọ́ jọ ṣe fún ọ gbogbo àwọn àbúrò ọlọ́mọjọ ṣì yàn gbogbo àwọn àbúrò tí wọ́n lè fẹ́ mọ́kọ̀ ọlọ́mọjọ ọlọ́wọ́ bá ṣe dáadáa fún yín àbábà àmúdá àwọn ni wọ́n tó ti di àwọn àrùfù ọlọ́wọ́ bá ṣe dáadáa fún yín iṣẹ́ ṣe ọlọ́mọjọ dìbàjẹ́ ọlọ́lá ilá ilá ọlọ́mọdúwà Muhammad àwọn ya wọn àtọrọ fún yín kó kárí kó pẹ́ nìkan ọlọ́mọba ànújẹ láíláí Allahumma la tada lana zamban illa ghafartahu ولا أما إلا فرجته ولا دين إلا قضيته ولا آجة من أوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الصلاة والسلام عليك يا سيدنا يا رسول الله الصلاة والسلام عليك يا سيدنا يا حبيب الله ألف ألف صلاتي وألف ألف سلامي عليك وعلى أصحابك يا أكرم خلق عند الله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. النبي صلى الله عليه وسلم آمين Muhammad la ilaha illallah iṣẹ́ ìṣe ọlọ́mọdé ó dìbàjẹ́ gbogbo àwọn iṣẹ́ yìí bàbá wa máa Nàìjíríà ọlọ́kùnrin bá ṣe dáadáa fún yín àdánwò tí ń múyàn tí wọ́n lọ fi ń ṣe ọlọ́mọdé ó débà yín ọlọ́run Nàìjíríà TV àpàrà sí àbúrò ọlọ́mọdé ó débà yín àwọn kan náà gbórí iṣẹ́ yìí náà dání níjọ́ kìíní àná àmọ́ wọ́n padà lukudéètì ẹ̀ ní lukudéètì rẹ̀ ọ̀nìjẹ́ ń gbèsè 350,000 o ọlọ́nàgbà Muhammad wọn ní jí yín gbé wọn ní jí iṣẹ́ yín gbé wọn ní jíyàwó yín gbé wọn ní jí àwọn ọmọ yín gbé ọlọ́nàgbà Muhammad àdúrà Nàìjíríà ọ̀tọ̀ ní ike náà dínà fún Nàìjíríà ọlọ́nàgbà Muhammad bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar wasalli rabbika wanhar ẹni ṣorí burúkú ẹni wíìkì ẹni síkì ẹni líkì ẹmọ mú mílíkì ọlọ́nàgbà Muhammad subhana rabbika ìfúnmọ̀ ìjà nínú wákàtí ní ọlọ́májó fọlá pìtàn táyé yóò fi tán ọlọ́májó fọlá pìtàn táyé yóò fi tán ẹni bá ní ó fọlá pìtàn ṣojú rẹ̀ ni ó ṣe tán ẹni bá ní fọlá pìtàn ṣojú yìí ni ó ṣe tán àwọn wa tí sọlá dìtàn àbẹ̀ Olúwa àwọn wa tí sọlá dìtàn àbẹ̀ Olúwa màmá jẹ́ oléwò wọn níwà táyé yìí yóò fi tán màmá jẹ́ oléwò wọn níwà táyé yìí yóò fi tán yóò padà já sọpẹ́ yóò padà já sọpẹ́ yóò padà já sọpẹ́ yóò padà já sọpẹ́ ọ̀rọ̀ tí ń gbómi lójú mi yóò padà já Olúwa yóò padà já sọpẹ́ yóò padà já sọpẹ́ yóò padà já sọpẹ́ yóò padà
ọ̀rọ̀ tí ń gbòmí lójú mi yóò padà já sọ́pẹ́. Mo fi bàbá mi Bàláùsà tí yóò padà já sọ́pẹ́. Bàláùsà tí yóò padà já sọ́pẹ́. Àti fọwọ́ fọwọ́ Bàláùsà tí yóò padà já sọ́pẹ́. Àti fọwọ́ ẹni rẹ̀ Bàláùsà tí yóò padà já sọ́pẹ́. Àwọn ẹ̀sìn kí inú Bàláùsà tí yóò padà já sọ́pẹ́. Àwọn atẹ́wọ́ gbẹ ọrẹ Bàláùsà tí yóò padà já sọ́pẹ́. Àwọn tọ́lọ́ ń dá lọ́lá Bàláùsà tí yóò padà já sọ́pẹ́. 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 Ọ̀rọ̀ tí ń gbòmí lójú ni yóò padà já sọ́pẹ́. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Ti fi orí bẹ́ẹ̀ náà lórí. Allahumma amin. Ìfẹ́ máa fi ṣàdán. Allahumma amin. Allahu ta'ala. 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 Láti fi orí bẹ́ẹ̀ náà lórí. Allahu ta'ala. Ìfẹ́ máa fi ṣàdán. Allahu ta'ala. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu alal mursalin. Alhamdulillahi rabbil alamin. Amin. Amin.